Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi lórí ètò Kò sí Mìmí Lénìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé inú àwọn ọ̀run ògo yín ọpẹ́ ni fún orúkọ yín, aláàánú wa, olùtọ́jú wa, olùgbé wa sókè, alátìlẹ́yìn wa, igi lẹ́yìn ọgbà wa, òpómúléró wa, ìwájú wa, ẹ̀yìn wa, ọ̀tún àti òsì wa. Ògo ni fún orúkọ yín, ẹ̀gbọ́n ọpẹ́ gba ẹ̀yìn wa. Lórí ètò Kò sí Mìmí Lénìí, ẹ darapọ̀ mọ́ wa. Gbogbo àwọn tí ò máa gbọ́ ètò yìí, Ọlọ́run jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wọn ní rere. Àwa tí ẹ̀yin náà ń lò gẹ́gẹ́ láti máa sọ, nítorí pé à ń bomirin àwọn èèyàn yìí, Olúwa fi àánú rẹ̀ bomirin wá kí gbogbo ògo kó jẹ́ tiyín. Jésù Olúwa wa, àmín. Lórí ètò Kò sí Mìmí Lénìí, kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò? Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí ni ọ̀tá ògo, tàbí kí a sọ wípé ogun ògo. Ogun ògo. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí, ogun ògo. A ó mú bíbélì kíkà wa. Ọ̀nà méjì ni a ó ti mú bíbélì kíkà wa. A ó mú bíbélì kíkà wa nínú ìwé Ẹ́xódù. A ó mú ìwé Ẹ́xódù. Ìwé Ẹ́xódù kìíní. Ìwé Ẹ́xódù orí ìkíní. A ó ka ìwé Ẹ́xódù orí ìkíní. Ẹsẹ̀ tí ó gbẹ̀yìn níbẹ̀ la máa kà. Ìwé Ẹ́xódù. Ìwé Ẹ́xódù orí ìkíní ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Ìwé Ẹ́xódù orí ìkíní ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. A ó kà báyìí pé Fáráò sì pàṣẹ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé gbogbo ọmọkùnrin tí a bí òun ni kí ẹ̀yin gbé jù sínú odò. Gbogbo àwọn ọmọbìnrin ni kí ẹ̀yin kí ó dá sí. Gbogbo Fáráò sì pàṣẹ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé gbogbo ọmọkùnrin tí a bí òun ni kí ẹ̀yin kí ó gbé jù sínú odò. Gbogbo ọmọkùnrin kí wọ́n gbé wọn jù sínú odò. Ẹ jẹ́ kí n tún wá ka ìwé Exodus yẹn orí ìkejì. Ẹ jẹ́ n ka orí ìkejì. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkejì. Màá ka ẹsẹ̀ ìkejì. Obìnrin kan sì lóyún, ó sì bí ọmọkùnrin kan nígbà tí ó sì rí pé ó ṣe ọmọ dáradára. Ó pa á mọ́ ní oṣù mẹ́ta. Nígbà tí kò sì lè pa á mọ́, ó ṣe àpótí eṣú fún un. Ó sì fi ọ̀dà ilẹ̀ àti oje igi ṣán an. Ó sì tẹ ọmọ náà sínú rẹ̀. Ó sì gbé e sínú koríko odò ní ẹ̀bá odò náà. Nígbà tí ọba Fáráò ti pàṣẹ nìyẹn o, wípé kí àwọn ọmọkùnrin òun, àwọn ará ìlú òun, pé tí àwọn ọmọ Ísírẹ́lì bá ti bí ọmọkùnrin, ó pàṣẹ pé tó bá ti bí ọmọkùnrin, wípé kí wọ́n ti àwọn ọmọ yẹn, kí wọ́n tì wọ́n sí inú odò. Nígbà yẹn ni obìnrin kan wá bí ọmọ, tó wá rí pé ọmọkùnrin lòún bí. Ọmọ yìí sì rẹwà. Ó wá tọ́jú ọmọ yẹn, ó gbé sínú àpótí eṣú. Ó wá gbé sí etí odò. Ẹ jẹ́ ká tún mú bíbélì kíkà mìíràn nínú ìwé Mátíù orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá àti ìkarùndógún. Mátíù orí ìkejì ẹsẹ̀ ìkẹtàlá àti ìkarùndógún. Ó kà báyìí pé nígbà tí wọ́n sì lọ, sì kíyèsí, áńgẹ́lì Olúwa yọ sí Jósẹ́fù ní ojú àlá. Ó wí pé, dìde, gbé ọmọ ọwọ́ náà pẹ̀lú ìyá rẹ̀, kí o sì sá lọ sí Égípítì, kí ìwọ kí o sì gbé ibẹ̀ títí èmi yóò fi sọ fún ọ, nítorí Héródù ń wá ọmọ ọwọ́ náà láti pa. Ìkarùndógún. Ó sì wà níbẹ̀ títí ó fi di ìgbà ikú Héródù. Ìtàn Jésù Kristi náà ni a kà yẹn. Ìtàn Jésù Kristi ni a kà yẹn. Kí ni a fẹ́ gbé yẹ̀wò tí mo sọ pé a fẹ́ gbé yẹ̀wò? Ọ̀tá ògo. Ọ̀tá ògo, tàbí ká sọ pé ogun ògo. Ọ̀tá ògo. Nígbà tí a wo ìwé Ẹ́xódù orí ìkíní ẹsẹ̀ ìkejìléníogún, tó jẹ́ ẹsẹ̀ tí ó parí orí ìkíní yẹn, ó sọ wípé Fáráò wá sọ pé tí àwọn ọmọ Ísírẹ́lì bá ti bí ọmọkùnrin, ẹ máa gbé àwọn ọmọ yẹn, ẹ máa pa wọ́n, ẹ máa tì wọ́n sómi.
àsìkò yẹn ni a bí Mósè. Ìyá Mósè tọ́jú Mósè fún oṣù mẹ́ta. Nígbà tí ó tọ́jú ẹ̀ fún oṣù mẹ́ta tó rí wípé ọmọ yìí ti ń dàgbà, kò ṣeé tọ́jú mọ́, igbe ẹ̀ ò ṣeé faṣọ bò mọ́, ó lọ gbé sí etí odò láti fi dóòlà ẹ̀mí ọmọ yẹn. Ọlọ́run sì fún ṣe, ó dóòlà ẹ̀mí ọmọ yẹn. Bẹ́ẹ̀ náà ni Jésù Kristi nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ kẹtàlá àti ìkàndógún yẹn. Áńgẹ́lì fúnra ẹ̀ ló yọ sí Jósẹ́fù bàbá Jésù pé gbé ọmọ yẹn ó gbé kúrò ní ìlú yìí o, torí Hẹ́rọ́dù ń wá o láti pa o. Gbé ọmọ yìí kúrò ní ìlú yìí ni Jósẹ́fù ló fi gbé kúrò ní ìlú yẹn. Kí ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Ọ̀tá ògo. Ọ̀tá ògo. Ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ ológo, tí Mósè tó bá la àkókò ogun ẹ̀ kọjá, tí Jésù Kristi pàápàá gẹ́gẹ́ bí ọmọ ológo, olùgbàlà aráyé, tí òun náà la àkókò ogun ẹ̀ kọjá, ìwọ náà gẹ́gẹ́ bí ọmọ ológo wàá la àkókò ogun tẹ̀ náà kọjá. Pàápàá jùlọ ẹ̀yin òbí tí ẹ ní ìdojúkọ lórí ọmọ. Ṣé ẹ rí àwọn ọmọ tí ẹ ní ìdojúkọ lórí wọn yẹn? Ọmọ ológo ni wọ́n. Nítorí ọ̀tá ti rí ògo àwọn ọmọ yẹn ló ṣe dìde ogun. Ṣé ẹ rí ohun tó ṣẹlẹ̀ nígbà ayé Mósè? Mósè ni ọmọ ológo, òun ni olùgbàlà tó máa gba àwọn ọmọ Ísírẹ́lì là kúrò nínú oko ẹrú àwọn ọmọ Éjíptì, tó máa gbà wọ́n lọ́wọ́ Fáráò. Ṣùgbọ́n nítorí pé ọ̀tá ti rí wípé olùgbàlà àwọn ọmọ Ísírẹ́lì lélẹ̀, òun ló máa gbà wọ́n lọ́wọ́ Fáráò. Ṣé ẹ rí ogun tó gbé dìde pé ó yá gbogbo àwọn ọmọkùnrin pípa? Ẹ̀yin náà wo Jésù Kristi, òun olùgbàlà tó máa gba gbogbo aráyé là, olùgbàlà gbogbo aráyé. Ogun kan náà dìde sí ogun Hẹ́rọ́dù ni o, pé ó yá gbogbo àwọn ọmọkùnrin tó bá ti bí láti ọmọ ọdún 2 sísàlẹ̀ ẹ máa pa wọ́n. Ogun dìde sí. Ṣùgbọ́n Yorùbá máa ń pa òwe kan, wọ́n á ní nínú òfì, nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ á dàgbà. Kò ní fi ṣe bí ọ̀tá ti gbógun tó. Ìwọ ọmọ ológo, tí o bá ti lè di ìlérí Ọlọ́run àti májẹ̀mú Ọlọ́run mú, wàá borí. Nítorí Jésù ń borí ọ̀tá ògo, ìwọ náà á borí ọ̀tá ògo, èmi náà á borí ọ̀tá ògo tèmi. Nítorí Mósè ó borí ọ̀tá ògo, kódà tó ṣe bí òwe o, bóyá ọ̀rọ̀ ni kí n pe àbọ̀ òwe, wọ́n ní ibi tí wọ́n bá ní kí gbégbé má gbé. Àwọn Yorùbá máa ń sábà sọ bẹ́ẹ̀. Wọ́n ní ibi tó bá ní kí gbégbé má gbé, gbégbé gbé bẹ̀. Ibi tó bá ní kí tẹ̀tẹ̀ má tẹ̀, tẹ̀tẹ̀ dúró bẹ̀. Mósè ọba Fáráò tó sọ wípé òun ò fẹ́ rí ọmọkùnrin, pé kán máa pa wọ́n, kán máa tì wọ́n sómi. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ààfin ọba Fáráò yìí gangan láti wo Mósè dàgbà? Iṣẹ́ ìyanu Ọlọ́run nìyẹn. Ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ kó dàgbà nínú ààfin Fáráò. A wò ó dàgbà, ó mọ ìtàn, ó mọ culture, ó mọ ìmúra, oúnjẹ wọn ló jẹ, omi wọn ló mu, bọ́n ṣe ń kí èèyàn gbogbo ẹ̀ ló mọ̀. Nítorí ó sì ń padà bọ̀ wá tú àwọn èèyàn ẹ̀ sílẹ̀. Ó jẹ́ kó rọrùn fún ìgbà tó padà wá tó fẹ́ wá gba àwọn ọmọ Ísírẹ́lì là lọ́wọ́ ogun Fáráò ní ilẹ̀ Egypt. Ohun tí ọmọ rẹ yẹn tó ń là kọjá yẹn, ó kàn ń rò bẹ́ẹ̀ ni, ó ní ìdí. Jẹ́ n sọ ìtàn kan fún ọ. Ìtàn yìí ṣẹlẹ̀ sí nílùú Èkó. Kódà ẹni tó ṣẹlẹ̀ sí jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ Ìràpadà. Ọmọ ẹ̀ yẹn burú, ó ya ìpátá tó jẹ́ pé tó bá ní wọ́n jà ń bì kan o, orúkọ ọmọ yẹn náà máa pa. Wọ́n á ní ọmọ lágbájá ló wà ń bẹ̀ o. Tó bá ní wọ́n ti ṣe nǹkan níbì kan o, ọmọ yẹn ní orúkọ ẹ̀ náà máa pa. Ìyá yìí wá gbàdúrà pé Olúwa, etí wo ló ń gbọ́ òun olùṣọ́ àgùntàn nínú ìjọ tí ọ̀rọ̀ wa rí báyìí? Olúwa gbà mí, bá mi fọwọ́ tọ́ ọkàn ọmọ yìí. Olúwa má jẹ́ kí ọmọ yìí kó depo sáàlà mi. Ìyá yìí gbàdúrà, Ọlọ́run sì gbàdúrà ẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọmọkùnrin yìí ó fayé ẹ̀ fún Jésù o. Nígbà tó fayé ẹ̀ fún Jésù tán, gbogbo ibi tó bá ti fẹ́ lọ ṣe evangelism, ọmọkùnrin yìí ló máa léwájú. Á sọ fún wọn wípé òun gangan ọmọ ta, ikú ni òun, ikú kinní kan lórúkọ ẹ̀, ikú kinní kan lórúkọ ẹ̀. Ibi tó bá ti lọ ṣe evangelism á bọ́ síta pé ọmọ ta lòun, á ṣí ara ẹ̀,
ojú ibi tán ti fún ojú ìgò, ojú àdá, ojú gbogbo ẹ̀ á ṣe á nìkan wò pé òun náà ti jayé rí, òun náà ti wà ń tarí, ṣùgbọ́n òun rí wípé ìta yẹn kò sí nǹkan kan bẹ̀, inú Kristi nìkan ni èrè wà. Pẹ̀lú ẹ̀ ó ń jẹ èrè ọkàn fún wọn tí ó jèrè ọkàn ọ̀gọ̀lọ́gọ̀ àwọn ọmọ ta ogunlọ́gọ̀ wọn ló fàyè wọn fún Jésù nípasẹ̀ ọmọkùnrin yìí, wọ́n fi ayé wọn fún Jésù nípasẹ̀ ọmọkùnrin yìí. Ṣùgbọ́n nígbà tí ogun ògo dé sí, ìyá rẹ̀ ṣe bíi wípé kò sí ọ̀nà àbáyọ, ṣùgbọ́n Ọlọ́run tó mọ ohun tó ń ṣe rí ọ̀nà tí Ọlọ́run tó fi wá lo ọmọ yìí báyìí. Ó jẹ́ kí n tún rántí ìtàn olùṣọ́ àgùntàn kan, Bishop Káyọ̀dé Williams. Àwọn náà ló sọ ìtàn wọn pé adigunjalè ni àwọn ní ìgbà kan. Àwọn jẹ́ adigunjalè gidi tó jẹ́ pé àwọn máa ń dá àwọn èèyàn lọ́nà, tó máa gba owó, gba mọ́tò, gba oríṣiríṣi lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nísìnyí o, adigunjalè ìgbà yẹn o, ó ti di bíṣọ̀bù o, ó ti di olùṣọ́ àgùntàn, ó ti ń jèrè ọkàn. Ṣùgbọ́n wọ́n sọ pé ní àkókò ìgbà yẹn pé màmá àwọn máa ń gbàdúrà fún wọn. Ogun ògo ni, ogun ògo ni. Olórin kan tó sì sọ wípé èmi á borí ìṣòro, èmi á borí ìṣòro, èmi á borí ìṣòro dandan, bó ti wù kógun kó le tó, ó ń sọmọ lókù bẹ́ẹ̀ ni a kò ní sí pẹ̀lú òkú rẹ̀, èmi á borí ìṣòro dandan. Màmá, ọmọ tí òun wò yẹn ogun ògo ló ń là kọjá, ogun ògo ni. Má ṣe pè fún, má sọ̀rọ̀ òdì sínú ayé ẹ̀, àdúrà ni kó máa gbà fún. Nítorí ogun ògo tó ń là kọjá yẹn, tó bá tún ti ń sọ̀rọ̀ òdì sínú ayé ẹ̀, ó ṣeé ṣe kí ogun ògo yẹn kó borí ẹ̀. Ṣùgbọ́n mo gbàdúrà wípé ogun ògo ò ní borí ẹ̀. Níwọ̀n ìgbà tí ogun ògo ò ti borí Jésù Kristi Olúwa wa, tí ogun ògo ò sì borí Mósè, ogun ògo ò ní borí àwọn ọmọ wa lórúkọ Jésù. Ó tún jẹ́ kí n tún rántí ìgbà tèmi wà ní kékeré. Ẹni tí mò ń sọ yìí ó jẹ́ ẹni tó súnmọ́ mi pẹ́kípẹ́kí nígbà tó wà ní kékeré. Ó la ogun ògo kọjá tó jẹ́ pé gbogbo ara ẹ̀ kìkì egbò, àtàbẹ́, àtara, àtẹsẹ̀, ojú ẹ̀ nìkan lẹ máa rí tó fresh, gbogbo ara kìkì egbò ni. Tó jẹ́ pé àwọn èèyàn sọ pé irú eléyìí ẹ kan gbé síbì kan ẹ̀kan. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ tán. Ó jẹ́ kí n tún rántí orin kan tó sọ pé ìṣòro ayé mi ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn, ìdààmú ayé mi ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn, ogun ògo ayé mi ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn, ogun ògo ayé rẹ ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn. Bó pẹ́ títí akálòlò rẹ á pé bàbá, bó pẹ́ títí akálòlò rẹ á pé màmá o. Ogun ògo ayé rẹ tó wíwo bí àpáta o, ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ o, ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn. Ó máa dọ̀rọ̀ ìtàn. Ọmọkùnrin tí mò ń sọ rẹ̀ nípa rẹ̀ yìí, ó ti gbàgbé ogun tó là kọjá ń gbà yẹn. Torí èmi náà jẹ́ alábàápín nínú ìtàn yẹn, tó jẹ́ pé bàbá Ọbádáre tó bá ti ń ṣe ìsọjí báyìí, nítorí ó jẹ́ ẹni tó súnmọ́ mi, màá gbé pọ̀n sẹ́yìn ni. Ìsọjí bàbá Ọbádáre yá, Olúwa wòósàn, Olúwa gbọ́wọ́lé, bá a mú kòkòrò yìí kúrò. Lénìí ó ti di ológo. Àwa ń gbàdúrà kó di ológo àgbáyé, ṣùgbọ́n mo mọ̀ wípé ó ti di ológo, á sì di ológo àgbáyé lórúkọ Jésù. Mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé ogun ògo ni ohun tí àwọn ọmọ rẹ̀ ń là kọjá. Má sọ̀rọ̀ tínú. Ogun ògo ni wọ́n á borí. Bàbá Adébóyè náà jagun ògo ẹ̀ ńgbà tiẹ̀. Wọ́n ní fún ọdún 18 years làwọn fi ń fi ẹsẹ̀ lásán rìn, táwọn ò fi rí bàtà wọ̀. Ṣé o mọ̀ pé ogun ògo ni? Ṣé bàbá kan náà lè ní báyìí tó bá fẹ́ wọ ẹgbẹgbẹ̀rún bàtà, owó bàtà yọ? Kódà bàtà tún kéré, jẹ́ẹ̀tì ni bàbá mi ń gùn sí. Praise the Lord. Ogun ògo ni. Mo sọ fún ẹ, màmá, má sọkún lórí ọmọ yẹn, má sọ̀rọ̀ ìtínú lórí ọmọ yẹn, má banújẹ́ lórí ọmọ yẹn mọ́, má sì sọ̀rọ̀ òdì sí ọmọ yẹn mọ́. Ìwọ náà tó ń ja ogun ògo, má sọ̀rọ̀ òdì síra rẹ, sọ̀rọ̀ ìtùnú síra rẹ. Sọ pé fún ìgbà díẹ̀ ni ohun tí mò ń là kọjá yìí, mo mọ̀ pé máa bọ́ nínú ẹ̀. Ogun ògo ni. Gbogbo ohun tó dojúkọ yẹn, ogun ògo ni. Kódà iṣẹ́ tó bọ́ lọ́wọ́ ẹ̀ táwọn èèyàn pé bíríkótó tán pé bíríkótó tán kó bá ẹ níbi iṣẹ́ yẹn, ogun ògo náà ni. Nígbà tí Ọlọ́run bá, Bíbélì sọ pé nígbà tí Ọlọ́run mú ìkólọ Síónì padà wá dàbí ẹni tí ń lá àlá. Ọlọ́run á mú ìkólọ rẹ padà, á mú ògo rẹ padà. Ogun ògo ló ń jà, wàá sì borí nítorí Jésù Kristi borí, Mósè borí, ìwọ náà borí ogun ògo lórúkọ Jésù.
ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ á sọ pé bàbá mi Olúwa Ọlọ́run mi ò gbà mí lọ́wọ́ ogun ògo tí mò ń gbà yìí, mú mi làájà, Olúwa mú mi làájà, mú mi borí ogun ògo ò gbọ́dọ̀ borí mi, ogun ògo ò gbọ́dọ̀ rẹ́yìn mi, èmi ni mo máa rẹ́yìn ogun ògo yìí, ogun ògo tó dìde sí mi yìí, Olúwa mú mi borí ẹ, mú mi rẹ́yìn ogun ògo yìí, jẹ́ kí èmi náà rógo mi lò, jẹ́ kí n rógo mi lò, Jésù rógo lò, ó àyànmọ́ tó wá sáyé ó mú ṣẹ, ó gba gbogbo aráyé là, Mósè náà rí ògo lò, ó gba ọmọ Ísírẹ́lì kúrò nílẹ̀ Íjíbítì, Olúwa Ọlọ́run ìyanu, ògo tèmi náà jẹ́ kí n rí lò, èrèdí tí mo fi wá sáyé Olúwa jẹ́ n rí lò, Olúwa jẹ́ n rógo mi lò, ẹ̀mí mímọ́ má jẹ́ kí ogun ògo kó borí mi, má jẹ́ kí ogun ògo kó gbé mi lọ, ogun ògo ò gbọ́dọ̀ borí ọmọ mi, ogun ògo ò gbọ́dọ̀ borí àwọn ọmọ mi, ogun ògo ò gbọ́dọ̀ borí ọkọ mi, lórúkọ Jésù èmi ni màá borí ogun ògo, ọmọ mi á borí ogun ògo, ọkọ mi á borí ogun ògo, bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù, gbogbo wa la ó borí ogun ògo lórúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí lẹ́yìn, lórí ètò Kò Sí Mìmí tí o bá ní nǹkan àbí ohun mìíràn tí o fẹ́ bá mi sọ, private chat mi lórí 0038464250, Ọlọ́run á ràn wá lọ́wọ́, gbogbo wa la máa borí ogun ògo lórúkọ Jésù, gbogbo wa la sì máa rógo wa lò lórúkọ Jésù, nígbà tí a tún máa pàdé ní ìgbà mìíràn, ó dàbọ̀.